Olódùmarè o ọba kó fún mi lóhùn tèmi mo dúpẹ́ o àtọ́bàjáyé àṣẹ̀dá ọ̀run o òní lóní jẹ́ ọlọ́jọ́ òbí gbéra ńlẹ̀ o òní lóní jẹ́ Fọláṣadé fún mi lọ́lá máa kádùn ara rẹ̀ lọ ọmọ kíkẹ́ lọ́dọ̀ ìyá rẹ̀ ọmọ ẹgbẹ̀lẹ́gbẹ̀ ọmọ iyebíye ọmọ wa ọmọ kùn láàfin àdìmúlà o fún mi lọ́lá kàndé wà dàgbà bí ara ọ̀rọ̀ wà á mọ́ wá pàrọwà mẹ́rìndínlóbi o Fọláṣadé mẹ́nẹ̀ jọjọ bí àtẹ àkún fún mi lọ́lá mẹ́nẹ̀ jọjọ bí àtẹ àkún aya àkàndé mẹ́nẹ̀ jọjọ bí àtẹ àkún ètùkú ká pa ẹ̀mọ̀ sáré tán tá a ṣe ọ́ wọ́n láṣẹ yá ọmọ rẹ kíkú mọ́ pa ọ́ òye fún mi lọ́lá mẹ́nẹ̀ jọjọ bí àtẹ àkún Fọláṣadé mẹ́nẹ̀ jọjọ bí àtẹ àkún ọmọ Ọlábọ̀dé mẹ́nẹ̀ jọjọ bí àtẹ àkún ètùkú ká pa ẹ̀mọ̀ sáré tán tá a ṣe ọ́ wọ́n láṣẹ yá ọmọ rẹ wọ́n láṣẹ yá ọmọ rẹ kíkú mọ́ pa ọ́ òye. ọmọ awọ́tẹ̀ kò jèlé mọ̀ bá tún sọ́lá tún sẹ́wà ọmọ tún sẹ́wà nàìjíríà ìrà olè jèrò ìjẹta òṣèré onílẹ̀ òbí ọmọ wa ọmọ olúyẹyẹ gbàgbé jẹ́ máa rọ̀ lókìtì ẹ̀fọn elékútà wuyì níbòkun o àkàrà gudugbẹ wuyì níjẹ̀ṣà ìjẹta òṣèré kábì sọ̀rọ̀ o ọmọ ògèdèǹgbé agbógungbòrò àti pọnpọn lójú ogun fún mi lọ́lá o àdùnní màmá oríkì ló ń gbọ́n o màá bá délé bàbá rẹ níjẹ̀ṣà ọmọ wa mo bòkú o ìjẹ̀ṣà mo dùn àpànàdà ọmọ ẹlẹ́ni àtẹ̀ká ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ́lẹ́ ìran ìjẹ̀ṣà ní ti tòlótòló ẹrú bàbá rẹ ní ti pẹ́pẹ́yẹ ìjẹ̀ṣà òṣùrẹ́ o nílẹ̀ òbí ọmọ olóbì kan ọ̀wọ́wọ́ tiriwọ́ ọmọ olóbì kan ọ̀wọ́wọ́ tiriwọ́ èyí tó fẹ́ ni àwọ̀ sọ́dọ̀ ẹni èyí tí ò fẹ́ ni àwọ̀ sígbó ẹranko búburú àárọ̀ òun jẹ yìí jẹta òṣèré àkábì sọ̀rọ̀ o aya àkàndé fún mi lọ́lá o kékeré ìjẹ̀ṣà ní sọ́kọ́ sí bàrà àdínà yín ní sọ́kọ́ sí pọlọ́tàn èmi ò ní kàgbà jẹ̀ṣà kí n mọ́ jòbì tó gbó kékékékéké tó gúnra dúró ọmọ rìn lọ sí ń gbòbí lọ́wọ́ rẹ o fún mi lọ́lá okú ọjọ́ òbíra o fún mi lọ́lá o yèyé rẹ lọ́kẹ́ ọ yèyé rẹ lọ́kẹ́ ọ yèyé rẹ ní tíṣà rẹ àkọ́kọ́ kí abárántí aníwà láyé mẹ́yọ̀ gbàgbé yèyé rẹ jẹ́nẹ́tì olúfisáyọ̀ ọmọ ìfẹ́ wàrà onífẹ́ àbúré ọmọ dádé owó rẹ mọ yèyé rẹ lá o onífẹ́ àbúré ọmọ dádé owó rẹ mọ ìpè ọ̀ọ́ni ẹ̀rù jẹ̀jẹ̀ ọmọ dúró kí wọ́n nífẹ̀ẹ́ ọ̀ọ́ni àní bẹ̀rẹ̀ kí wọ́n nífẹ̀ẹ́ òye kòká kò bẹ̀rẹ̀ là kí wọ́n nífẹ̀ẹ́ òǹtó tó nífẹ̀ẹ́ òǹtólú ọmọ dádé owó rẹ mọ. jẹ́ǹdẹ́lẹ̀ ìyá bàbá rẹ ọmọ òpó ni mo dùn lórí Iléṣà mẹ̀rẹ̀ ní àkún ọmọ táníwíjọ́ ọmọ arúgbìnrin owó bòdìdẹ mọ́mọ́lé girama rẹ̀ o àbúrò ọláyínká kristiana ọmọ ọlọ́sẹ̀ méjì takọtabo kí wọ́n pò ìkákan tó gbalẹ̀ ọmọ ògbóni lọ́lẹ́rẹ́ jacob ọwá sògùn ọwá ní jíjẹ ọwá ní jíjẹ ọwá ní jíjẹ bí ògbó ni mo dùn lóore ẹ̀gbọ́n rẹ̀ ló ní kí n máa kí ọ o kristiana ọláyínká ọmọ yèyé rẹ ọláyínká tó fẹ̀nà rẹ ó ní kí n máa wí fún ẹ wípé ojoojúmọ́ ní kínú rẹ á máa dùn lọ́jọ́ gbogbo ìwà dàgbà bí ara ọ̀rọ̀ wa mọ́wọ́ pa wúwa fèrègì jóbi o. aya wọn lábẹ́ olúmọ aya báyọ̀ jẹ́ kí n bá dábẹ́kúta ẹgbàmọ́ lítà bí agbóǹgbàkàlà olùpẹ̀jọ bí ọmọ sẹ́rẹ̀ yìí mú mi kíkan
àkàndé. ẹ